nínú ìbò tí Abiola dì ní June 12 tó fi fẹ̀mí ara rẹ̀ lélẹ̀ bíi Jésù olùgbàlà táwọn wà mú tá ń yọ lórí wípé a fẹ́ ṣe democracy kábíyèsí Olódùmarè bóò ni democracy ṣe bẹ̀rẹ̀ gbogbo àwọn tí ó yẹ kó jàǹfààní democracy ti jẹ́ lọ ẹ wojú àwọn ológun tí wọ́n ti ń kó wa jẹ̀bọ̀ láti 1960 àwọn náà wọ́n tún kó wa jẹ̀bọ̀ títí 1979 títí 83 84 89 ẹ wo ìyà tí Nàìjíríà jẹ ẹ wo adúdú ìyà tí Nàìjíríà jẹ lọ́wọ́ àwọn ológun ẹ̀yin ológun ẹ̀yin nu Ọlọ́run àwọn ló bà Nàìjíríà jẹ́ ẹlẹ́kùnjẹkùn là ń ṣèjọba wa jẹ́jẹ́ ara wa tẹ́lẹ̀ àwọn wọn dé lójijì tí a da gbogbo ẹ̀rú tí a da gbogbo ẹ̀pọ̀ ẹ̀yin náà ẹ̀ ní lẹ́yìn àgọ́ ìrọ́sìn ló kó gbogbo ọrọ̀ ajé Haúsá àti Ìgbò àti Yorùbá ló da gbogbo ẹ̀ mọ́ra wọn owó kòkó la fi kọ́ kòkó house owó kòkó la fi kọ́ NTA First Television Station in Africa owó kòkó la fi kọ́ Liberty Stadium àìjọ ṣàṣepọ̀ tẹ́lẹ̀ oníkálukú ní í ṣe tiẹ̀ wọ́n gbàjọba lójijì wọ́n ní ká kó gbogbo ẹ̀ orí tẹ́bù ká máa pín láti ìjọba àpapọ̀ àwọn stéètì tí ọ̀wá rí nǹkan kan mú kalẹ̀ iye kan náà làájọ ń pín bẹ́ẹ̀ bá wo ọrọ̀ ajé Èkó tó jẹ́lẹ̀ wa nílẹ̀ Yorùbá owó táwọn nìkan ń kó kalẹ̀ fúnjọba àpapọ̀ ó tó owó stéètì 10 nílẹ̀ Haúsá ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ bí òṣè orí ẹni. ẹ̀yin nu Ọlọ́run ó sì máa yọ lára àdìrán yín. bàbá tó gorí àlééfà yìí ó wọ̀nà láti wípé kí gbogbo rẹ̀ ó come to bọ́bá kúkú kù díẹ̀ káàtó á máa sọ fún yín wọ́n á ṣe dáadáa. pẹ́ títí ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀. ìjọba Jagaban ti ń bẹ lórí àlééfà ibi wọ́n ti kù díẹ̀ sí wọ́n sọ fún yín. adìẹ ńlá àgùn ìyẹn ni ọ̀jẹ́ ṣùgbọ́n kí wọ́n má fi rọ́kù ìjọba wọn ẹ má parọ́ fún ibi ẹ bá ń lọ ni ẹ má sọ fún wa. èyí ṣe tá ẹ lẹ́ẹ̀ yọ sọ́bsidì kúò tẹ́ ẹ tún sọ sọ́bsidì lábẹ́lẹ̀. kí ló dé ṣé gbèsè tíjọba tàná jẹ́ lónìí àbí ẹ tún kírẹ́ẹ̀tì sọ́bsidì míì tó tún jẹ́ bí invisible. ìyẹn ní bí àwọn èèyàn nù kí lẹ ṣe lórí ọ̀rọ̀ ààbò. ìjẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ ààbò ló jẹ́ kí oúnjẹ wọ́n báyìí. àwọn ìlú tí ń gbé tòmátò nílẹ̀ Haúsá tí wọ́n ń gbin ata odidi stéètì bíi 4 nílẹ̀ Haúsá ní àwọn Boko Haram ọ̀jẹ́ wọn lóko mọ́ kò jẹ́ kí olódò ó lè rodò. àwọn tí a ń gbé ráìsì nílẹ̀ Haúsá wọn ò lè dáko mọ́. ẹ wá wo ohun tíjọba gan lùsì. ẹ wá ló jẹ́ wọn oúnjẹ òṣè ní wọn. ṣé lásìkò yìí lọ́yẹ̀ ká ẹ gbówó lórí owó epo kẹrẹ ẹ sáàfin ń lọ wá wọ́n gbà á kò sí tí wọ́n ṣe àwọn Nàìjíríà àwọn lámúmọ́ra gan ẹ má gbé gbogbo ẹ̀ lélẹ̀ kan náà ẹ̀pẹ́ kọ́kọ́ fi 1000 lé ọba tó bí oṣù mẹ́ta á tún wá fi 1000 yòókù lé ẹ tó pẹ́ fi 500 lé ẹ̀pẹ́ fi 250 lé ẹ wà ń dọ́gbọ́n ẹ̀ ń gé wa bíi bọ́ọ̀lù. èmi ò tí ì ráṣeyọrí kan nù ìjọba tá a ṣe lọ́dún kan yìí o èmi ò tí ì rí o lẹ́yìn pé ń kójọ ẹ̀ ń kó rẹ̀ sí káàkiri ẹ̀ ń sẹ́ǹdì rẹ̀ sí káàkiri rẹ̀sì ní kankan àwọn èèyàn fẹ́ jẹ ní abára gbà rẹ̀sì kí ni wọ́n ẹ̀ ṣe tí wọ́n mọ̀ wà rẹ̀sì mú ní. ẹ jẹ́ ṣe nǹkan kan lórí ti security insecurity ní da Nàìjíríà láàmú bí ti security yìí ọba kú ń bẹ Nàìjíríà ò lè tòrò. ẹ̀yin
gómìnà ọ̀rọ̀ kàn yín ó lè ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ gómìnà tí ń bẹ lórí àlééfà gbogbo ẹni bá ti takò wípé kí wọ́n mọ̀ fún local government lówó wọn dàrẹ́ẹ̀tì látàpọ̀ òbí ìjọba àpapọ̀ tí ẹni kíjọba àbílẹ̀ ọmọ gbowó wọn dàrẹ́ẹ̀tì ẹ kọ́kọ́ rẹ̀ ẹ pọ́ lè ní ẹni ṣèkà tó mú. ẹ ṣèwọ́de lórí wọn kẹ́ ẹ pariwo lè lé wọn lórí gbogbo gómìnà tó bá ti sọ wípé kí ìjọba local government ọmọ gbowó ẹ fún local government lówó àwọn ìjọba àbílẹ̀ lọ́mọdé tó mọ káfíńtà tó níṣẹ́ lọ́wọ́ tí ò ríṣẹ́ gbà wọ́n gbéṣẹ́ fún káfíńtà àdúgbò àwọn wọn máa gbẹ̀ tó mọ̀rọ̀ kóró ṣùgbọ́n tí ò rówó dáko ẹ fún ọ lọ́wọ́ wọn kí wọ́n áwọ́ fáwọn àgbẹ̀ kí wọ́n dáko náà. ọ̀rẹ́ ajẹ́ níbẹ̀. èyí ṣe tọ́jọ́ pé local government ò lè dá 5 million ná bí wọ́n bá ti á fẹ́ ná bí tu owó tó ju 1 million lọ 2 million ẹ pé wọ́n máa tó secretariat wọ́n wá gba signature ó lè ti wà ń bí kíní ó lè ti wà ń bẹ̀ ẹ̀yin nu ọlọ́run ẹ ṣe máa bá wọn ṣiṣẹ́ wọn ìjọba mẹ́ta níjọba nàìjíríà náà o ìjọba àbílẹ̀ ìjọba àpínlẹ̀ àti ìjọba àpapọ̀ kí ni tí táwọn àmọ́ bájọba àbílẹ̀ náwó ẹ̀ àṣírí yín bá wí nígbà ọ̀sẹ̀ pé jẹ́jẹ́ rẹ̀ lọ́gọ̀ ẹ̀yin lẹ́nu ọba ńlẹ́tẹ̀ ni ó wá dìbò kò lè dábò dì tẹ́lẹ̀ kò lè dá yàrá ara rẹ̀ wọ̀ ẹ̀yin lẹ gbé wọlé ṣé n tẹ́ ẹ bá wí fún kí ọ gbà gbọ́ ọ̀nàrẹ́bù Kàbírù wọ́n ń ta mí lẹ́nu pọ̀ ẹgbọ́ ẹsikísà Kàbírù ti fẹ́ lakan o ayọ̀ ni ẹ sáàmọ̀ wòran mi local government ẹ máa ṣe local government tó wà mo fi dí gẹrẹwu ni nígbà wọn gé yín lọ́wọ́ wípé ká ẹ máa mú wọn bẹ̀ fóṣù mẹ́fà pé oṣù mẹ́fà kẹfẹ́ nìkan rẹ̀ ẹ̀ ń bẹ tẹ́ ẹ bá fi bẹ̀ káwọn yòókù ò lè máa wojú rẹ̀ yín ẹsikísà tí yín là á ṣe o wọ́n tún doṣù mẹ́fà míì ká ẹ tún yẹ lò míì ẹgbọ́n o lẹ́àdí tí ń ṣe gúrúgúrú lọ́rẹ́ lẹ́yìn ìwà ẹ̀ ẹjẹ́ àfihàn òdìsájẹ́ kó náà máa lọ kíní kan local government. ẹ má má ṣe o ìka òṣùwọ̀n. rádaràda tí ọ̀rá sọ ń gbági. àwọn ò ní gbọ́dọ̀ yín ọlọ́run tà ń lọ ọ̀dọ̀ rẹ̀ àní yé bẹ́ẹ̀ àní wádọ̀ yín àní tọrọ owó lọ́wọ́ yín àtijọba àpapọ̀ àtijọba àpínlẹ̀ àtijọba àbílẹ̀ bọ́bá ìpọ́nlọ̀ ló ní báńkì àgbáńlá ayé tí àtijẹ àti músì ń bẹ lọ́wọ́ rẹ̀ yálà ò yálà tí ibi abáwà ló ń jẹ wa ọmọ wa bá wa ẹ bá rẹni tí bá ń jẹ lábẹ́ ìjọba ẹnu rẹ̀ ò ní gbọ̀rọ̀ kò ní lè sọ̀rọ̀ dáadáa àwọn ìjọba àbílẹ̀ inú wọn ò dùn sí ti ń ṣẹlẹ̀ wọn ò lè sọ̀rọ̀ ní torí pé wọ́n rò pé báwọn ọ̀bá jẹ mọ́kẹ́ má bàa yọ àwọn ẹ yọ wọn bí ẹni yọ jìgà ẹwọ́n ní kásì èèyàn jọyè àwòdì kọ́mẹ́lẹ̀ ìgbádìẹ irú oyè òsìwò nìyẹn èèyàn odidi sí àmọ́ local government kọ̀ wá lè sọ̀rọ̀ fáwọn ará àdúgbò rẹ̀ èèyàn mélòó ní ọ̀wá secretariat wàá tọrọ owó oúnjẹ lọ́wọ́ yín iléeṣẹ́ ọmọ local government làwọn èèyàn máa kó mo rántí ìgbà tí ìgè tó jẹ́ sí ọmọ local government ní mọ̀pó bẹ́ẹ̀ bá dé mọ̀pó ńjọ́ náà yóò dàbí ọjà ìgè àwa tá a jẹ́ rédíò pìrìsẹ́ńtà náà bọ̀dá kílẹ̀ lè ṣe fún wa àápolówó yín ọ̀fọ̀ wa náà lówó náà wọ́n bá pẹ́ bí ẹ ṣe ń ṣe ní ìsìn ni wọn ò lè rí nǹkan kan ṣe fẹ́mi kankan ẹni mo lọ local government kan jò ní chairman bára bọ̀ọ̀lì àtẹ̀pà mú ni à eléyìí ò ṣe é jókòó tí o chairman tí ń jẹ bọ̀ọ̀lì àtẹ̀pà yóò kó báyọ̀ o. ẹ̀yin àwọn èèyàn ẹ̀yin adájọ́ customary court bàbá ọmọ olè kan tí ń fẹ́wọ́ ládùúgbò àtẹnìkan tí ń dàyàwó oníyàwó láàmú customary court ní máa ta dírọ́bà sọ́gbà ẹ̀wọ̀n kí ni ti yín. ẹ má jẹ́ àtẹ̀ra wa jẹ nínú àwọn nǹkan tí mo wò tí ìjọba Ṣèyí Mákindé ṣe fún wa ètò ààbò ó gbìyànjú
kí wọ́n tó di ọdún tó kọjá yẹn ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ mẹ́hẹ gan ṣùgbọ́n pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ́pàá àtàwọn aláàbò ìbílẹ̀ tí wọ́n dálẹ̀ ó dínkù bí ìjà bá ń bẹ̀ já parí ẹ̀ o. bá a ṣe gbọ́ pé wọ́n ń gbé wọn lọ́tún wọ́n ń gbé wọn lósì. ṣàṣà níbi tẹ́ ẹ̀ lọ nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ ẹ̀ ní bá àwọn aláàbò ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn àmọ̀tẹ́kùn lójú ọ̀nà ó dẹ̀ ń ṣe tí ẹ àwọn tí wọ́n ń jiyàn gbé lẹ́sprẹ́ẹ̀sì níjọ́ ilẹ̀ ti gbúròó wọn káyìn ó dínkù jọjọ ìyẹn dínkù. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì ṣe ètò lójú títì lílà. ẹni ṣèkà tó múra síta. wọ́n gba pass back. ìka ẹ̀kọ́ ò ní bẹ́ẹ̀. ènìyàn wọ́n gba pass mark. lórí ẹni. ọ̀nà ọ̀lẹ́yọ̀ tí mo tiẹ̀ ń pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ntọ́ bá yẹ ká sọ fúnra wa ẹjẹ́ àṣàlàyé ntọ́ bá dáa ká wípé wọ́n ṣe dáadáa ntọ́ bá kù díẹ̀ káàtó ẹjẹ́ sọ fún wọn pé ó kù díẹ̀ káàtó. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣe títì o ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì try. ìpínlẹ̀ Ọ̀yọ́ ló làgbẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ mọ̀ ṣiṣẹ́ lórí iṣẹ́ àgbẹ̀ díẹ̀ ẹ mọ̀ ṣiṣẹ́ lórí iṣẹ́ ọ̀gbìn àtàgbẹ̀ kẹ́ ẹ tó lè gba pass mark ẹ ṣiṣẹ́ lórí iṣẹ́ ọ̀gbìn àtàgbẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ àwùlẹ̀ mọ́ tanra wa jẹ́mọ̀ ni. ẹ jẹ́ ń ṣàlàyé fún yín àwọn títì kò ṣeé mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ bíríìjì táwọn èèyàn ń sọ pé kò ní ìdí kíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ já tí wọ́n ń já. ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn bíríìjì tí wọ́n ń já yìí ó nídìí ìgẹ́ta sí bẹ́ẹ̀. wọ́n rí wọ́n lé wọn bá. sẹ́rí ìjọba ní máa gbọ́ rìpọ́ọ̀tù láti àjọ àgbáláyé bí nǹkan kan bá ṣẹlẹ̀ ó kó oṣù mẹ́fà ó kó oṣù mẹ́jọ làjọ àgbáláyé àwọn tí wọ́n ń wojú ọjọ́ lágbàáyé wọn ó ti sọ pé ó ṣeéṣe kí nǹkan báyìí ṣẹlẹ̀ o. wọ́n sọ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé òjò ńlá kan rọ̀ tó sì lè fa omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù. ó ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣiṣẹ́ lé lórí àwọn bíríìjì àwọn tí ọ̀gá tó wọ́n ń fẹ́ lójú wọ́n sì ń gbé e sókè. ẹ pàtẹ́wọ́ fún wọn bẹ̀ yẹn àwọn títì tí ọ̀dà wọn tó ń là wọ́n ń sọ gbódilé wọ́n ń sọ gbẹ́dìgbòrò wọ́n sì ń sọ àtàndọ̀jà. iṣẹ́ àgbẹ̀ ń kọ́ ó yẹ kí ìjọba ọmọ lọ́kùnkúndùn. ìjọba àbílẹ̀ Ọ̀yọ́ ń kọ́ local government ń kọ́ ẹja fún ẹ lómìnira o. ẹjẹ́ wọn lómìnira bí wọn ẹni tí ọba ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ ẹgbẹ́ lọ sí àwòsì kí àwòsì ọyọ bí ẹni yọ jìgá. ẹni ọba kówó jẹ nù wọn EFCC ń bẹ́ńlẹ̀ ẹ̀wọ̀n ni ó kú sí. ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ bí òṣòrí ẹni. bó ṣe jẹ́ nù.